kí olóbùrọ̀ jáde kẹ́nu gbọ́. Ẹ bá ń gbé ọ̀làdì púpọ̀. Olúwa tóbi, Yorubalearning dé. Ohun kan tí mi gbogbo afẹ́fẹ́ jìde. Ọmọ paramúlẹ̀ ṣe kí tọ́mọ ní ògbéra hálẹ̀. Tẹ̀tẹ̀ múlẹ̀ ṣe kiri ibi tí ó ti dé. Oyè súnmọ́ bí ẹ wá gbọ́ ìdílé èdè tó gbé wá. Ó tún ti dé. Mo tún kí pé ẹ káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ ní ètò tí a gbé kalẹ̀ tá a ti ń ṣàlàyé àwọn nǹkan àwa máa ń rídìí, àwọn nǹkan ìjìnlẹ̀ táwa máa ń tú síta fún yín kí ẹ lè láǹfààní láti mọ̀. Olúwatóbi Ọládipúpọ̀ ni orúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ, ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì, òṣùpá lé a ní ògún, àgbolo àjẹlẹ́nu ọwọ́ rẹ bá tó ẹ̀jẹ̀ ó tún ṣe. Lónìí lórí ètò ìjìnlẹ̀, a máa sọ̀rọ̀ nípa òjò. Ó ṣeé ṣe ká má parí ẹ̀ lásìkò yìí, kó jẹ́ ìgbà míì tẹ́ẹ̀tún máa wò wá ìlà parí rẹ̀. Òjò wẹ́líwẹ́lí, ọ̀pá tẹ́rẹ́ kanlẹ̀ ó kọ̀run, ọ̀wàrà òjò tí bonílé mọ̀lẹ́rù. Ìjẹ́jẹ́ mọ̀ wípé òjò nílẹ̀ Yorùbá ó ní bó ṣe jẹ́. Yorùbá sì gbàgbọ́ wípé òjò ṣe pàtàkì fún ọmọnìyàn dáadáa. Bẹ́ẹ̀ ni òjò ṣe pàtàkì fún ọmọnìyàn dáadáa. Àsìkò òjò ni a mọ̀ ní àsìkò tí òjò máa ń rọ̀. Lọ́dọọdún ló sì máa ń wáyé. Kódà ní apá ibi tí a wà yìí, àsìkò òjò àti àsìkò ẹ̀rùn náà ni a mọ̀. Tó bá sì ti di àsìkò òjò, Yorùbá gbàgbọ́ wípé òjò ó máa rọ̀ ni. Ṣùgbọ́n o, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọn a máa pe òjò bẹ́ẹ̀ kò tiẹ̀ fẹ́ rọ̀ tẹ́lẹ̀, wọn a mọ̀ pé ọ̀nà wo ni wọ́n ń gbà pe òjò. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a jọ kọ́ ẹ̀kọ́. Bí ẹ̀yin náà bá sì ti ní irú ìrírí náà rí, ẹ jẹ́ kí a mọ̀. Bí òjò bá fẹ́ rọ̀ tẹ́lẹ̀, bóyá wọ́n nílò rẹ̀ fún nǹkan kankan, fún nǹkan ọ̀gbìn, tàbí èèyàn ń ṣe ayẹyẹ tí ò sì fi ti àwọn àgbà kan ṣe tí wọ́n mọ̀ nípa eléyìí, wọ́n a máa pe òjò láti rọ̀ níbi tí wọ́n bá ti ń ṣe ayẹyẹ náà, tàbí ní ìlú náà. Bó bá sì jẹ́ oko ni, wọ́n a máa pe òjò síbẹ̀. Báwo wá ni wọ́n fi ń ṣe é? Onírúurú ọ̀nà ni wọ́n ń gbà láti pe òjò tàbí fa òjò kó lè láǹfààní láti rọ̀. Àwọn míì a máa po nǹkan kan pọ̀ tó jẹ́ nǹkan ilẹ̀ Yorùbá. Bákan náà ni a tún gbọ́ nípa alákàn, pé wọ́n mú àwọn èròjà kan papọ̀ tí ó ní agbára, wọ́n sì lọ fi sí ilé alákàn àti àwọn nǹkan míì tí àwa ò tó nílé sọ. Ṣùgbọ́n wọn a máa pe òjò nílẹ̀ Yorùbá tí òjò sì rọ̀. Nígbà tí àwọn sì ṣe ìwádìí pẹ̀lú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì, ohun tí wọ́n ṣe lálàyé fún àwa ni wípé kò sí èèyàn kan tí ó lè pe òjò. Wọ́n ní ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ kí òjò rọ̀, ó láwọn kẹ́míkà kan tí wọ́n a máa fọ́n sí ojú ọ̀run kí òjò lè ní àǹfààní láti rọ̀. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wọn a máa pe òjò dáadáa. Ṣé ìwọ náà ti ní irú ìrírí èrí? Ó lè lọ sí abẹ́ comment section láti fi ìrírí tó ní léde fún wa nípa rẹ̀. Nígbà tó bá di àsìkò míì, a tún máa ṣàlàyé nípa títí òjò. Ìyẹn ni bí wọ́n ṣe fẹ́ kí òjò rọ̀, a máa ṣàlàyé èèyàn. Ṣùgbọ́n ká tún kúrò lára pípe òjò. Àwọn kan tún gbàgbọ́ wípé irú ẹni tó bá ń pe òjò dáadáa, wọ́n gbàgbọ́ wípé irú wọn bí wọ́n bá kú, òjò á máa rọ̀ nígbà tí wọ́n bá ń ṣe ètò ìsìnkú wọn. Tàbí pé wọ́n fẹ́ gbẹ́lẹ̀ láti sin wọ́n, wọn á ní wọn á máa kan omi lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tìyín náà? Ẹ jẹ́ ká mọ̀ bí a ti ń tẹ̀síwájú. Títí ìgbà míì tí a mọ̀ pàdé lórí ètò ìjìnlẹ̀, Olúwatóbi Ọládipúpọ̀ ni orúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ paramúlẹ̀ ṣe kíjọ, ọmọ ọ̀dẹ̀dẹ̀
múlẹ̀ ṣe kèrèbètè òṣùpá lé a ní ògún àgbolo àjẹlẹ̀ ní ọwọ́ rẹ̀ bá tó ẹjọ́ tún ṣe ó dàbọ̀. bóyá sọ máa bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ èdè tó gbé wá ó tún jí dé.